káì kì í ṣe rí ọmọdé ṣe rí ìgbà tíyàwó wọn wà láràǹdì wọn á fọwọ́ kàn mí lójú ara ni wọ́n á sá lọ wọ́n á fọwọ́ kàn mí lára wọn á sá lọ ó ti ń ṣe èmi náà bí kí n bá wọn lájọṣepọ̀ torí gbogbo ìgbà tá a bá ti lọ opportunity báyìí là ń bára wa sùn kódà anytime tán bá ti rí báyìí pé owó mo wà available báyìí wọ́n ti bọ̀ lọ à ń ṣeré lọ nìyẹn eléyìí wá fà á débi wípé ara tèmi náà ti ń wá bọ́dà Ahmed àwọn bọ́dà Ahmed wọ́n kàn wọ́n fọwọ́ kàn mí wọ́n máa ń sálọ torí ìyàwó wọn wọ́n ṣe gbogbo kòkòrò sí tó máa ṣe tán ní ọjọ́ introduction wọn wọ́n lọ ṣe introduction ìyàwó tó yẹ kó wà ọ̀dọ̀ family ọkọ ẹ̀ ọ̀dọ̀ family ẹ̀ fún introduction ọ̀dọ̀ wa ló wà kódà àárọ̀ ọjọ́ introduction ló ẹ̀sẹ̀ lọ sílé wọn wọ́n ṣe introduction lẹ́yìn ìgbà yẹn ṣe máa pẹ́ pẹ̀lú òyìnbó níyàwó wọn ti wá wọ́n lọ registry wọ́n dáná wọ́n lọ registry wọ́n ṣe gbogbo ẹ̀ ó wá wà nílé wọ́n ló máa lo bóyá bíi ọjọ́ mẹ́ta kó tó máa lọ sí abroad tó ti wá so àìsàn wa lọ ṣe ìwé ọkọ ẹ̀ tọkọ ẹ̀ náà máa lọ join ẹ̀ so ti yé yín along the line mi mọ bí ọ̀rẹ́ bọ̀dá Ahmed kọ́ ṣe mọ̀ wípé èmi àti bọ̀dá Ahmed jọ ń ṣe ìbálòpọ̀ bọ̀dá ọ̀rẹ́ ẹ̀ ṣáà mọ̀ nǹkan tí ìyẹn sọ fún ni wípé òun ti mọ̀ o láti má jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ torí tó bá ti mọ̀ kò ní fẹ́ ẹ mú mi mọ bó ṣe jọ sọ o bọ̀dá Ahmed ṣàwà bá mi pé kìnìún kò yà wọ́n ṣe wà ráǹdì táìmù yẹn o wípé òun fẹ́ sọ wọn kọ́ fún mi mo ní kíni wọ́n ní ṣé mo mọ bí báyìí mo ní mi ò mọ bẹ́ẹ̀ wọ́n ní òkè ní kí n gbọ́kadà pé kí n má ti dé sáìdì má folú kó ṣàjúwe fún mi gbà tí màá débẹ̀ wọ́n ní kí n wọlé gbà tí màá wọlé bọ̀dá Ahmed mo bá ní inú compound yẹn fẹ́ẹ́nù àǹfẹ́sì nílé yẹn o wọ́n àwọ̀ ní mo wá wò báyìí wọ́n ní kí n máa bọ̀ gbà tí mo débẹ̀ inú mi dùn pé àmàrà yìí tàbí ara wa lájọṣepọ̀ mo débẹ̀ mo bọ̀rẹ̀ wọn kan bẹ̀ wọ́n bá ní oyà mo ní tọ́ọ̀rẹ̀ yín wà bíbáyìí wọ́n ní kí n má wọrí jàre pé kí n jẹ́ ká máa ṣe lọ pé kí n má wọrí pé kò rí wa mo ní ó ń wò wá wọ́n ní kò rí wa pé ó ń wo tv tiẹ̀ ni bá dẹ̀ dá wọn lò bí ṣáà ojú ṣáà tìmí wọ́n bá mi bọ́ sọ mi wọ́n kọ́kọ́ tún bẹ́rẹ̀ mi wọ́n bá mi bọ́ sọ mi wọ́n gbọ́yàn mi sẹ́nu bọ́dá mi bẹ̀rẹ̀ sí mu ọyàn mi wọ́n mu ọyàn mi títí gbà tó dé ọ̀tọ̀ bọ̀ mi lójú ara wọ́n bẹ̀rẹ̀ sí fojú ara mi ṣeré fìdọ̀ mi ṣeré nígbà tó ń fi gbogbo ìṣeré tó ń ṣe kíní kan ara tèmi náà gbà mọ́ bẹ̀rẹ̀ sí ń dùn àbẹ̀rẹ̀ sí bára wa lájọṣepọ̀ ibi tá a sì bára wa lájọṣepọ̀ lọ́wọ́ lọ bọ́dá Ahmed wá mọ́ ẹ ṣe tán wọ́n dìde wọ́n náà fẹ́ lọ tọ̀ wọ́n bọ́ síta bọ́dá Ahmed ṣe bọ́ síta báyìí ọ̀rẹ́ wọn náà wá dìde ó wá bẹ́wù ó ń bọ̀ wá bá mi ní ẹ stop kíní kan wọ́n ní kí n má wọrí kí n má wọrí ibi tí báwo wọ́n ṣáà fọwọ́ra mi lọ́yàn wọ́n fọwọ́ bóyá sí fọwọ́ pa mí lára tẹnubọ̀ mi lẹ́nu àwọn náà bá mi lájọṣepọ̀ lọ́jọ́ náà àǹtí ṣeun nígbà tó ń ṣe tán tó dìde ṣàwọn náà àwọn náà nípa àwọn fẹlẹ tó ń ta èmi náà wá dìde mo wá wọ sọ mi bọ̀dá Ahmed wá wọlé padà wọ́n bá ní ṣe mo ti fẹ́ máa lọ ni mo ní mo fẹ́ máa lọ mo ní ẹ̀rí kò tọ́ ọ̀rẹ́ yín ṣe wọ́n ní kí ló ṣe mo ní ọ̀rẹ́ yín náà bá mi lájọṣepọ̀ ní bá mi lájọṣepọ̀ bí ti báwo àbó òun sí ìrànà àbó òun lálàá mo ní mi ò lálàá ẹ̀jẹ̀ ṣe mí ni pé ọmọ kékeré ni mí bẹ́ẹ̀ ni pé mi mọ nǹkan tí mò ń sọ bọ́dá Ahmed ọ̀rẹ́ yín náà bá mi ṣe nísìn bẹ́ẹ̀ ṣe bọ́ síta àwọn náà bó láwọn náà wọlé padà bó lẹ́yìn kó lè wọlé padà ọ̀rẹ́ yín tó ń wo tv tí mo sọ fún yín òun ló wá sùn lé mi lórí kíndé kan wọ́n ní wọ́n ní kí n gbàgbé ẹ̀ pé yòó mí pé kò mí mo ní wọ́n ní kò mí ló wà ń bẹ̀ kò mí ìjàre àwọn náà bá tún sùn lórí wọ́n bá bá mi lájọṣepọ̀ ńjọ́ náà ṣe mọ̀ pé ó ti di pé àwọn bọ́sítà ń gbà ọ̀rẹ́ wọn ti bọ́sítà ń gbà yẹn pẹ̀lú àwọn lájọṣepọ̀ tán bá wẹ̀wù wọn náà fẹ́ lọ́tọ̀ mo lè má ì tí lọ́tọ̀ ẹ jẹ́ kí n wẹ̀wù mi ní kájọ bọ́tà ni wọ́n yóò múná jọ máa bọ́tà ni bá dìde bá wẹ̀wù mo wá wọ ọ̀ṣọ́ ní òwá ní clean ara mi ní mi clean ara mi mo wọ skẹ́ẹ̀tì mi tí wọ́n wá pàǹtì mi mo kàn dí mọ́wọ́ ni mo dẹ̀ wọ́ tọ́pù sí làálàá ká mo bọ́sítà yẹn bí mo ṣe lọ nìyẹn gbà tí mo lọ bí mo ṣe délé báyìí màmá wà ní sitting room torí mo ní mo fẹ́ lọ ra nǹkan ni gbà tí mo dé mo bá wà sitting room màmá bèrè pé kí ló ṣe tó wá rùn báyìí mo ní rùn bí ti báwo mo ń bọ̀ mo yẹ gba yàrá lọ nìyẹn mo wá lọ wẹ̀ nígbà tí mo wẹ̀ tán mo bọ́ síta má tó wà má lóhùn so ìgbà tí àǹtí tó mú wá sọ́dọ̀ wọn tó ń wá màmá wá sọ fún wọn pé ẹ̀pọ̀ ọmọ yìí tí ń bọ́ síta ló máa ní ṣekúṣe o àǹtí àbúrò lọ́ọ́ mi pé ṣé mo ní boyfriend bí mo ní rárá o gbọ́ ní òun bọ́ síta lọ́ọ́ ṣekúṣe mi ṣekúṣe o sálárì mi náà èmi kọ́ ni mò ń gbà o àǹtí tó mú wá náà ni ó tún lọ bẹ ọdún mẹ́ta nísìnyí lẹ́kọ̀ọ́ iṣẹ́ mi ò rí kọ́ mi ì lọ léèwé ibẹ̀ ni mo wà àǹtí yẹn ló ń gba sálárì mi mo ṣáà wà ń bẹ so nígbà tí àwòdà Ahmed lọ tán
ó wá di pé ọ̀rẹ́ bọ̀dá méjì a máa wá àti bọ̀dá méjì àwọn méjì bá mi lájọṣepọ̀. Yes, wọ́n máa gbé fídíò bí tí ọkùnrin ti ń béèyàn méjì lájọṣepọ̀, ọkùnrin kan béèyàn obìnrin méjì, obìnrin kan pẹ̀lú ọkùnrin méjì. Bẹ́ẹ̀ ni tí bọ̀dá méjì bá ti nǹkan ọmọkùnrin wọn bọ̀ mí lójú ara táwọn ń ṣe lọ, ọ̀rẹ́ wọn máa dúró síwájú mi, máa gbẹ́nu mi síbẹ̀, máa mú nǹkan ọmọkùnrin wọn. Nígbà tó yá wọ́n introduce mi, ṣàkóso wípé mo máa ń mu ọtí, so a máa jọ mu ọtí. Ọkọ ìyá mi ló ti kọ́ mi bí wọ́n ṣe mu ọtí, so ọtí ò jẹ́ nǹkan kan fún mi ní mímu, so mo wá mu ọtí bọ́kọ ìyá mi ṣe kọ́ mi náà mo ṣe mu, so mo mu ọtí tó wá fún mi, mo ti kọ́ tí ò ṣe mí ní nǹkan kan. Wọ́n wá introduce mi sí àwọn substance kan, kìíní yẹn gbogbo wa láti mọ̀, ògbógi olóró ni. Láì ìgbà náà bí capsule ló máa ń rí, so wọ́n lè fún mi ní 50 milligrams, wọ́n á fún mi méjì, wọ́n ò ní kí n mú. Tí bá ti lò báyìí gbogbo nǹkan báyìí ó máa dà, egun mi á máa lé ní. Àwọn méjì á bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Nígbà tó yá a bẹ̀rẹ̀ sí rẹ́kọ̀dù ẹ̀. Àwọn náà rẹ́kọ̀dù èmi kọ́, wọ́n máa gbé fóònù wọn sílẹ̀. Wọ́n lè ní pé kí n mú pátá mi kan kí n fi síbi ojú mi báyìí, so ẹ̀ ní lójú mi. Bẹ́ẹ̀ làwọn náà ṣe máa ń ṣe. Wọ́n á fi kíní bo mú wọn. Gbogbo yẹn kò tíì sí ayé pé à ń fi ṣe nose cover, but wọ́n máa mú kankan wá, wọ́n ṣàfi bojú, wọ́n fi bo gbogbo ibà. Kì í ṣe nose cover ńgbà náà o, ó kàn máa cover bí kíní ẹ̀ máa look round, ẹ̀ máa wọ̀ báyìí, á jẹ́ kó fojú wọn nìkan lẹ máa rí. Nígbà tó yá bèbí náà mú wá, èmi náà á lò bẹ́ẹ̀ yẹn. So ẹni tó bá wo fídíò yẹn ò ní mọ̀ pé èmi ni, àbẹ́ tó bá ti mọ̀ mi tó ti mọ station mi tó ṣe mọ̀ mi tẹ́tẹ́lẹ̀ ló máa mọ̀ pé èmi ni, àtèmi ti bá ń wò. So a máa wò bẹ́ẹ̀ yẹn, wọ́n á máa ṣe àwọn méjèèjì. Tí bọ̀dá méjì bá ti ń tibọ̀ mi lójú ara, ọ̀rẹ́ wọn á dúró síwájú mi, máa mú nǹkan ọmọkùnrin ọ̀rẹ́ wọn, mo dẹ̀ gbọ́dọ̀ máa dún. Àmọ́ ọ̀rẹ́ wọn fẹ́ràn kó máa gbá mi nídìí jù, tó bá ti ń gbá, á máa gbá ni. Àǹtí Ṣeun ó mọ́ mi lára dì sí, tó bá ń bá mi sùn tó bá ti máa gbá mi nídìí mi ní gbádùn nǹkan tó bá ń ṣe. Bẹ́ẹ̀ ni àwọn méjì sọ fún mi níjọ́ kan pé pé àwọn máa jọ dá nǹkan ọmọkùnrin àwọn jọ sínú ojú ara mi, kò wọlé ni wọ́n fẹ́ ṣe. Bọ́yì òdì mi wọn ṣeré débẹ̀, àwọn kan ló ṣeré débẹ̀ o. Ní tó sún mi tí mo sọ pé tó fi mọ́ ìwòdì mi ni wọ́n bàjẹ́. Àǹtí Ṣeun púpọ̀ tá ni màá sọ fún yín. Ẹ̀wá àti máa rí ìrìn àjò mi báyìí bí látọ̀dọ̀ ọkọ ìyá mi bọ́ sí ìdọ̀bà arúgbó tó jábàálẹ̀ òun, bọ́ sí alàgbà, bọ́ sí ibi tóun wá bọ́ sí, dídó ní lọ́àárọ̀, dídó ní lọ́sàn-án, dídó ní lálẹ́. Nígbà tó wáyá bọ̀dá méjì a máa ní kí n má lọ gbé màmá jáde síta kán wà ní kinní, so sitting room kò sí tá a ti ń ṣe sitting room, a ní dining table àwọn máa tẹ́ mi síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa kó fún mi ní dining table, bá a ṣe máa ń ṣe nìyẹn. Àǹtí Ṣeun bá a mẹ́tẹ̀ẹ̀ta ṣe máa ń ṣe títí nìyẹn, dìbì wípé kò síbi tí wọn kì í bá mi ṣe. Àmọ́ o bí wọ́n ṣe ń ṣe tó náà wọ́n mú àwọn méjì, kódà tí wọ́n bá fi pé báwọn èèyàn ní infection kan báyìí, tó bá ti ra oògùn wọ́n máa ra tèmi náà mọ́, tó bá ti ra oògùn wọ́n máa ra tèmi náà mọ́. Ṣé mọ̀ pé bọ̀dá méjì wọ́n ti ń plan kó fẹ́ travel, torí ìyàwó wọn ti bá wọn ṣe ọ̀rọ̀ travelling wọn. Bọ̀dá kejì ọ̀rẹ́ bọ̀dá méjì ni wọ́n, ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Bọ̀dá yẹn máa ń raṣọ fún mi o, wọ́n lè bá mi raṣọ, wọ́n lè bá mi ra pàǹtì wá, bọ̀dá méjì náà máa ra nǹkan fún mi. Nígbà tó yá bọ̀dá yẹn dá pè mí, ó ní kí n wá sílé àwọn. Nígbà tí mo délé wọn, wọ́n sọ pé ọ̀rẹ́ àwọn kan láìkì mi. Lóde tó máa gbé mi fọ́rẹ̀ yín kan nínú o, kíkọ́ àmì ẹ̀ta ọ̀rẹ́ wọn kò láìkì mi ni, ó ṣe kíní kan ni bákan àṣẹ́gbọ̀n wọn kan tó láti ìlú òyìnbó náà fẹ́ kí n lọ ṣe gẹ́gẹ́ bí pé ó pàdé olóyè pọ́ àwọn máa gbọ́mọ fún tágbọ́mọ sùn, ọmọ tó máa enjoy. Àǹtí Ṣeun bọ́ọ̀rẹ̀ wọn ṣe gbé mi fún àbùdá yẹn nìyẹn, òye kọ́ wọ́n mú mi lọ síbẹ̀ ni. Pàtó ṣe tó tí mo délé padà, tí màá fi délé padà bọ̀dá méjì ti délé. Níbo ló ti ń bọ̀? Mo jẹ́wọ́ fún wọn pé ọ̀rẹ́ wọn ló pè mí, ó pè é ṣé mo ní kó lọ bẹ̀, ó ṣe máa pẹ́ tó máa lọ kéde kan. Ọ̀rọ̀ yẹn dariwo láàrin mi àti wọn, tí wọ́n súnmọ́ mi, tí wọ́n gbá mi létí, mo lè ṣe máa gbá mi létí, ọ̀rẹ́ yín kọ́ ló pè mí ní kéde kan ni. Ọ̀pọ̀ ọ̀rẹ́ wọn ó sọ̀rọ̀ burúkú sí i, tọ́rọ̀ yẹn di wàhálà tó dariwo. Mi ìmọ̀ tó sọ fún màmá ṣàgbọ́, màmá sọ fún ẹni tó bí mi wá pé ọ̀rẹ́ bọ̀dá méjì kan ló ń bá mi lájọṣepọ̀.
ẹ dìbẹ̀ mú ìyẹn bá mi sọ̀rọ̀ mo ní wọ́n pè mí wọ́n sọ pé kí n wá mo dẹ̀ lọ́bẹ̀